nítorí tí wọ́n fọmọ bú àwọn èèyàn ṣàdúrà fún Bímbọ́ Akíntọ́lá. ọ̀gọ̀rọ̀ àwọn onítíátà ẹgbẹ́ rẹ̀ àtàwọn èèyàn míì lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti ń sọ̀rọ̀ ìmúlọ́kànle àti àdúrà ńlá fún òṣèrébìnrin ilẹ̀ wa ní Bímbọ́ Akíntọ́lá nítorí bí ẹnìkan ṣe fi ipò tó wà sọ̀rọ̀ sí i. láìpẹ́ yìí ni obìnrin náà ṣayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún lókè èèpẹ̀. gbogbo àwọn ará, ọ̀rẹ́, àwọn olólùfẹ́ àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ nídìí iṣẹ́ tíátà ni wọ́n ń bá a yọ̀ tí wọ́n sì ń gbàdúrà fún un. àfi tí ẹnìkan tó ń jẹ́ Nation Point lórí Instagram tó bú obìnrin yìí ní èébú ara tó sì tún fọgbọ́n ta sí Bíọ́lá Adébáyọ̀ tó bímọ láìpẹ́ yìí. lásìkò tí Bímbọ́ kọ ọ̀rọ̀ ìdúpẹ́ sórí Instagram rẹ̀ láti kí àwọn èèyàn tí wọ́n pè é tí wọ́n fún un lẹ́bùn lọ́kan òjọ̀kan àtàwọn tí wọ́n bá yọ̀ lọ́nà kan tàbí òmíì, ní ẹni yìí ta sí pé àgbá òfìfo lásánlásán tó ti fòwúrọ̀ ayé rẹ̀ fi ọkùnrin ṣakọ tó sì ti bẹ̀ di ẹni tí kò ní alẹ́ orí dépò pé yóò bímọ láyé ni. Nation Point ní Bímbọ́ Akíntọ́lá láti ọdún 18 títí di 50 ọdún akọ òṣì ló fi ṣe, èyí ò dáa tọ̀hún ò dáa ló ń ṣe nítorí o rò pé o rẹwà o sì mọ òyìnbó sọ bí ọ̀pẹ́ rẹ̀ ó sì wá jẹ́ kí gbogbo òṣì àti ìranù yìí sọ ọ́ di kòròfo títí tó fi lọ́mọ láyé kò tún sí ọkọ náà. àǹtí ẹ jẹ́ lọ wá ẹni tí yóò bá yín gbé oyún, jẹ́ kẹ́nìkan bá ọ gbé oyún bíi ti Bíọ́lá Adébáyọ̀ kó o má bàa lọ lọ́wọ́ òfo, kó o má bàa fàyè sílẹ̀ bó ṣe wá sáyé. bó tilẹ̀ jẹ́ pé Bímbọ́ tí wọ́n bá wí kò wí nǹkan kan, bẹ́ẹ̀ ni kò fún ẹni náà lésì. Bíọ́lá Adébáyọ̀ táwọn èèyàn mọ̀ sí Eyín ọká ló tún ọ̀rọ̀ tẹ́ni náà sọ gbé nítorí bí ọ̀rọ̀ náà ṣe bá a wí. nígbà tí ẹni tó bú Bímbọ́ yìí máa kádìí ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀, níṣe ló gba obìnrin náà nímọ̀ràn láti kọ́gbọ́n lára Eyín ọká pé kó lọ wá ẹni tí yóò bá òun náà gbé oyún bíi ti Bíọ́lá. ọ̀rọ̀ yìí ló ká Bíọ́lá lára, kò rí gbé sára, èyí ló sì fà á tó fi kọ ọ̀rọ̀ kékeré sábẹ́ ọ̀rọ̀ burúkú tẹ́ni yìí sọ lábẹ́ òpó Instagram tiẹ̀. Bíọ́lá fèsì ó ní kí ló dé táwọn èèyàn ní kàbá yìí, ọ̀rọ̀ yìí kò tilẹ̀ yé mi rárá. báwo lẹ ṣe máa kọ irú ọ̀rọ̀ yìí sí abẹ́ nǹkan tí àǹtí Bímbọ́ sọ kó o tún wáá fi tèmi sí i, àbí kí ni gbogbo eléyìí gan? àwọn olólùfẹ́ àwọn òṣèré méjèèjì yìí àtàwọn ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ sí rọ̀jò àdúrà fún Bímbọ́. bẹ́ẹ̀ làwọn míì bá Bíọ́lá pé kò bá má ti sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà dépò pé yóò tún un gbé nítorí karambani ni ẹni tó kọ ó sì ń fẹ́ òkìkí lásán ni. Adéníyì Johnson ní lórúkọ Jésù ẹ̀rí tiwọn náà ti dé. Tóyọ̀ ní tiẹ̀ ní ẹ̀yin náà ẹ wo irú àyà burúkú tí ẹni yìí ní, àwọn míì ti sọ ìwà ọmọlúàbí wọn nù pátápátá o. Mímísọ́lá Daniels ní ta ló tọ́ àwọn ọmọ yìí, ta làwọn òbí wọn, báwo ni irú ẹni báyìí ṣe máa kọ nǹkan báyìí. àdírẹ́sì rẹ̀ ń bẹ lórí òpó ayélujára rẹ̀ káwọn ọlọ́pàá tilẹ̀ gbé e kí wọ́n fi ṣe àríkọ́gbọ́n. ọ̀rọ̀ ìmúlọ́kànle ni Ọpẹ́yẹmí Ayéọ̀lá kọ ní tiẹ̀. ó ní Bímbọ́ Akíntọ́lá nítorí èyí Jehovah mi yóò rántí rẹ, wàá dẹ̀ wà láàyè láti jẹ́rìí sí gbogbo wa náà yóò sì wà láàyè láti bá ọ yọ̀ ìfẹ́ mi. báyìí làwọn èèyàn míì ń sọ fún Bímbọ́ láti má ṣe rò ó pé wọ́n ń bá aràn Ọlọ́run létí lásán ni. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.